má jẹ́ kó bọ́mọ mi lọ́wọ́, má jẹ́ kí n di ìdàkúdà, kò ní jẹ́ kógun ayé ó gbé mi lọ, má jẹ́ kó bọ́mọ mi lọ́wọ́, má ṣe jẹ́ kí n di ìdàkúdà, kò ní jẹ́ kógun ayé ó gbé mi lọ. Ìjà ogun, ìjà ogun lè. Orí ní yọ ní ògo lè wọ́ mi bá ò tara ṣe. Ìjà ogun lè. Arógo gbogbo jẹ́ ńlé ni. Ọ̀gá ògo.
Orí bá ń dààmú ọdẹ. Bórúkọ ọdẹ kò ní pẹran. Orí bá sì ń dààmú àgbẹ̀. Ó dákúṣù kò ní ta. Orí mi mọ́mọ́ mọ̀ burú. Ẹ̀yin alálẹ̀ ilé, ẹ má jókòó ẹ̀ bí ó tọwọ́ mi já. Ẹ ń wò mí ràn ni. Ara mẹ́rin ní eléyìí o. Eyín ká, àlú, àsomọ́wọ́. Ẹgbọ́n náà, kí ló ń fà ní olè yẹn? Tó wá fi jẹ́ pé oṣooṣù báyìí là ń sìnkú àwọn bọ̀dádé lápò. Láti ẹ̀kọ́ gùn bá ti pẹ́ kókó ọ̀bẹ, àwọn kan ń yọkùn, àwọn kan ní rú yìí. Ayẹ̀bẹ̀, kí ló wá? Ìta. Bàbá ẹ wo ẹ sọ fún ẹni mo ní kọ́ bọ́ta o. Kí ló dé? Èwo ló ń tẹ̀ wá lánú lẹ̀? Bàbá ẹ sọ fún wọn o. Dérọ̀gbà. Bàbá ẹ máa rọ̀gbà mi. Ẹ sọ fún gbé bọ́ta. Ẹ fẹ́ tó pín yẹn lọ́rùn. Ọjà ìta. Máa lọ, àyànfẹ́ máa lọ. Etí ń lọ ni. Nonsense. Ẹ wo olórí ẹbí olè jàgbà pamọ́sí lójú fìrí o látọjọ́ tá a ti sọ̀rọ̀ ogún pípẹ́ fáwọn ọmọ òun ló ti di pé à ń sìnkú àwọn ọmọ òun lóṣooṣù. Ẹ wo òjijì là gbọ́ kó aró ọ̀sán gangan làfán wọ̀ bẹ́ẹ̀ nìkan bá ní tèkó ò dáa. Dákẹ́sá ọ̀rọ̀ kú òjijì wo ló tún kébì mọ́lẹ̀ tó tún ń sẹ́ ládùúgbò òkúta ti sí nínú ilé. Ẹ wo ẹ fi wọlé ẹ ti wọ́n mọ sẹ́pẹ̀ èyí tẹ́ sẹ́lá lọ́dà. Ẹ wò mí fámìlì tí ọba sọ́ra rẹ̀ lórí àwọn ohun tó wà lẹ̀ yóò wulẹ̀ kábùkù. Dérọ̀gbà ọ̀rọ̀ tó sọ ń ju ẹnu rẹ lọ. Bẹ́ẹ̀ ni ó ju ẹnu rẹ lọ. Ṣé ká fogún ilẹ̀ fún yín? Àlálìkù ogún tó ń sọ̀rọ̀ nípa rẹ̀ ìkánkánú rẹ̀ kò kánkun sọ́dọ̀ àwọn àyànfẹ́. Bí ọba wa kẹ́ ni ọkẹ́ á pin ogún ìyá sì pin táyànfẹ́ fún. Ọ̀kàrẹ̀ rọ́pò níjú abáríbi gan ni bí wọlé kápẹ́tà yẹ̀fẹ́ fún wọn náà. Impossible! Pé kínú mo ní kò lè ṣẹ̀ṣẹ̀ ni. Ọmọ ọkọ mọ rẹ̀ lọ́mọ ọkọ nínú ilé. Bẹ́ẹ̀ sì làwọn ọmọ àlè náà mọ́ra wọn lọ́mọ àlè. Kí o ní kálukú kọ́ ya fọwọ́ mú ogún tó wà nìkan mú ọ̀dọ́ rẹ̀. Bí bẹ́ẹ̀ kọ́, ọ̀pọ̀ ni ó fẹ́ lu ẹ̀sọ́ yẹn. Ṣé àfàlẹ́ yìí tẹ̀wé àwọ̀ kú ló kú? Rọgbà ọ̀rọ̀ pálapàla tí ń tẹnu rẹ̀ jáde yóò dá. Àwọn owó lọ́mọ kọ́ ló lè ní àwọn owó tiẹ̀ lọ́mọ àlè. Dákẹ́sá Dérọ̀gbà kí ló ń pè? Ó dákun jàre ọmọ mi bó ti rí nǹkan láti ṣe. Bẹ́tà. Nítorí mo ò ṣetán láti fẹ́ rò mí sọ́yàn. Mo lè fẹ́. Bàbá tó tó ṣe bí òwe ẹ̀yin lẹ́lẹ́ni tó bá ṣẹ́jú sí gbá báyìí ní jẹ́ orí yín náà mo ní fẹ́ rù mí sọ́yàn. Tó bàbá kò ní bàjẹ́ o. Ṣé wọn náà tó ń lọ ni? Olórí ẹbí má tó máa lọ́rọ̀ yìí.
rogo bogo jẹ́nlé ní kiri àdánimógo jọ̀wọ́ gbani. Ìjà ogun lé. Bàlá ń ṣe lọ́nà pásítọ̀. Ẹ wò ó ti sú mi. Èmi tó jẹ́ pé wàhálà àti jẹ àti mu ni mo bá káàkiri. Bẹ́ẹ̀ lèmi àtẹnìkan kan ò fìgbà kankan jà sọ̀rọ̀ ogun rí. Àbí ẹ̀bẹ̀ ni wọ́n bá tiẹ̀ níyàwó síbi ìlànà ẹ̀kọ́. Bàbá mi ò fogún kankan lẹ̀ fún wa débi pàtì wa máa já sí. Kí ló wá dé? Kí ló dé táwa àfikún halẹ̀ mọ́ra wa lójú oorun? Ẹ wo pásítọ̀, ó ti sú mi. Ó ti sú mi. My brother, ìbẹ́ lọ́run ní kí n béèrè lọ́wọ́ yín. Irú ìgbésẹ̀ wo lẹ ti gbé tó lòdì sí ìfẹ́ òun Ọlọ́run? Ìgbésẹ̀ kankan tó lòdì sí ìfẹ́ Ọlọ́run. Ẹ wo ẹrù dáadáa nítorí pé ewu ń bẹ lóko lóńgẹ́. Àbí Mr. Ayinde, ẹ gbà. Ṣé rí pé àwọn èèyàn wa ti ní pákéjì gan, kò sí ìdọ̀tí nínú ọ̀rọ̀ tiwọn náà mọ́ nítorí pé wọ́n ti já sí. dẹ́kun sá, kí ló wà bẹ́ẹ̀? Herbal soap nìyẹn. Atákéré yọ̀dùn á jẹ́ bí idán ọṣẹ àwúre ni. Tẹ́ ẹ bá ti fi ń wẹ̀ láàárọ̀ ẹ mọ̀ pé Ọlọ́run fẹ́ nìkan sì jẹ́ nìkan náà. Ṣé pé oògùn àwúre ni? Bẹ́ẹ̀ ni ìlèmí náà ń lò ẹ̀rí nǹkan ni. Kẹ́yìn náà ọmọ yínú ọlá ló kù. Ẹ ṣeun ìsàlẹ̀ Ọlọ́run yóò ṣiṣẹ́ bí mi náà o. Ó gbọ́dọ̀ ṣiṣẹ́ ni. Àmì o, ẹ ṣe ń gẹ́ sà. Kẹ́ kí lè o. Yẹ́ sà, ẹ ṣe gan o. Rọ ẹ ti ń wẹṣẹ àwúre. Pásítọ̀, wàhálà yìí pọ̀. Lọmọ ńlọ ṣé n ò sóore ṣe sẹ́yìn sóore mo sóore ni bàdá ti sá lọmọ ńlọ mo sóore ṣe o mo sóore ṣe bàdá ti sá lọmọ ńlọ mo sóore ṣe láyé mi o bàdá yàn fẹ́ orí mi ti burú bá ẹ má bọ̀ ẹ má bọ̀ wọ́n bá yín sọ ọ́ lù ọ̀nkúrú mi ẹ wá sálọ ìsẹ́yìn dáadáa owó náà ni mo wá lọ owó náà mo ẹ wá wá kọ́ lọ. burúkú ti yẹn kọ̀ ràn mí wọ́n ti mọ́ ọmọ mi ọjà ẹ̀ǹsọ́ kájọ̀dọ̀ ọ́fíìsì wọn lónìí ọjà ẹ̀ǹsọ́ ẹ fi ilẹ̀ tẹ̀lé yín ní sálọ. tẹ̀lé sálọ nítorí yìí ọjà Ọ̀gá ògo àtòrí ẹni ṣe ìwọ sá látòní gbà máma jẹ ogun ayé oge lọ. Ọ̀gá ògo àtòrí ẹni ṣe ìwọ sá. olóṣòlù onímọ̀kọ́wọ́ fún ẹ bá mọ́ mọ́. Owó ọ̀gá. Mọ́níjà ẹ dákun, ẹ má bínú. Bí situation Nàìjíríà ṣe rí náà ló fà á. Ẹ sì wá máa wo kódà àtàárọ̀ ni mo ti jáde ọ̀rọ̀ owó yìí gan-an. Ibi ọ̀dọ̀ àwọn èèyàn mi gan kódà gbogbo bẹ̀ náà ni mo ti wá. Kí nǹkan tiẹ̀ tó wá. Mr. Ma owó dá owó kalẹ̀. Mo ń ṣàlàyé fún yín mọ́níjà díẹ̀. Stephen bá mi mú ọmọ yẹn.
fà fún ìyá bá mi lọ mọ́nú tọ́lẹ́tì Mr. Man nídìí ẹ dákun wọ́n sanwó bí bá ti rí ẹ dákun ẹni má lọ. ẹ dákun. ọ̀gá ògo àtòrí ẹni ṣe ìwọ sá látònígbà máma jẹ́ kógun ayé ó gbé ni lọ. ọ̀gá ògo àtòrí ẹni ṣe ìwọ sá látònígbà ó má jẹ́ kógun ayé kó gbé ni lọ. tí Mr. Alade rí gan-an nù tí wọ́n fi láwọn ràn mí lọ́wọ́ kẹ́ẹ̀sì wa máa wo pásítọ̀ kódà ìyìn tí ìwọ ẹsẹ̀ yìí gan-an jẹ nǹkan lórí. ẹ̀dá akẹ́jáde kí lè ṣe tó lọ́mọ yín lẹ́nu bí yẹn bá jalè lẹ́ẹ̀kan tó dáṣọ àrà bóra aṣọ ò lè lọ́wọ́ ẹ̀yìn àtẹnìkan ẹ̀ẹ́dì aṣọ oògùn ẹ wo ẹ ti táṣe agẹrẹ. lọ́nà àbòsà ọ̀la kó bá lè ní dáadáa ohun tó bá di ohun ó là á fi wí ohun ọmọ bàbá olówó kan nínú òde kan.
láṣálẹ́. Mo ti kọjá láyé àwọn ènìyàn tó lógo. Mo ti fojú rí ayé àwọn ènìyàn tó lógun. Àṣé ogun ìjẹ́kógo ayé ẹni ó dàgbà. Àwọn ẹni mímọ́ pẹ̀lú wọn jà wọ́n tiraka. Chief, ẹ pẹ̀lẹ́ sà, ẹ wò ó, àgbà bí Ọlọ́run tó fi fún wa, a sì gbá bí rẹ̀ tó gbà kú lọ́wọ́ wa. Ọlọ́run yóò tún ìlú nínú àmì wíwọ́ ẹ̀yìn. Lágbára lọ́wọ́ Ọlọ́run, ẹ lè fi ọwọ́ yín gbé ìkankan nínú àwọn ọmọ yín sin mọ́. Orí òfin Ọlọ́run yóò sì tún fún yín. Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣe. Ẹ pẹ̀lẹ́, ẹ jọ̀ọ́ ẹ má ronú bí aláìnígbàgbọ́. Kò séèyàn tí ó mọ̀ pé ó dùn yín. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ dákun ẹ mú mọ́ra. Ẹ mú mọ́ra. Ẹ pẹ̀lẹ́, ẹ mú mọ́ra ẹ pa orí. Ẹ má táwọn yòókù náà. Aṣọ tó kù ògbóyìn ẹ ní rírù rẹ̀ mọ́. Ẹ mú mọ́ra ẹ gbé mi. Ẹ gbé mi dá. Ògo àbáwáyé. Iná ògo má ṣe kú. Má ṣe kú. Má ṣe kú. Iná ògo mi. Má ṣe kú. Má ṣe kú. Ògo àbáwáyé. Ògo má ṣe kú. Má ṣe kú. Iná ògo mi. Má ṣe kú. Pásítọ̀, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Ẹ ṣé gan. Ẹ kú àdúró tì wá. Ẹ̀mí Ọlọ́run ní fi yín sílẹ̀. Àtàná ló ti yẹ kí n wá rí. Pẹ̀lú promise tí mo make nípa appreciate that bẹ́ẹ̀ ṣe. Chief, pẹ̀lú ohun gbogbo tó ṣẹlẹ̀ sí ẹ sì tún lè ṣe léyìí. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Ọlọ́run yóò dì yín. Ẹ sì rí àánú gbà ní gbogbo ọ̀nà ojú òní tì yín. Ohun tó ṣẹlẹ̀ kò gbọ́dọ̀ di iṣẹ́ yìí lọ́wọ́. Ìyá yìí ní kẹ́kọ̀ọ́ tàbí bá sọ̀rọ̀ ló ṣe ra ìgbésẹ̀.
ẹ ṣeun a dúpẹ́ Ọlọ́run yóò dì yín mú ẹ rí àánú gbà ní agbára lọ́wọ́ Ọlọ́run ẹ nínú ìbànújẹ́ ni ẹ yà wá lẹ́nu lọ́pọ̀lọpọ̀ a sì máa rí rẹ̀ ní ti màdá tí ẹ ń sọ mo gbàgbọ́ wípé kò sí ìyọ̀ pẹ̀lú agbára Ọlọ́run á bá wọn sọ Ọlọ́run sì gbà ṣàkóso agbára Ọlọ́run ojú òní tì wá ẹ ṣe. Mo kí gbogbo àpáta ní àkóṣe takuntakun nínú iṣẹ́ yìí yóò dára fún yín. Àmín. Yorùbá bọ̀ wọ́n ní bí a bá ń dàgbà àwọn ilé ogun jáde and ajá òwì ló dẹ̀ tún mi oró òwì lé òun ló dífá fún mítìn tá a fẹ́ sí lẹ́yìn. Sir, àwa náà mọ̀ bí ò bá nídìí obìnrin ìjẹkùn ló because this is not a meeting time but anytime we are òkú àbálẹ kì í kà mí. Yes, sir. Síwájú sí mo kí yín ẹ kú iṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ wa la mọ̀ pẹ̀lú mi tẹ́lẹ̀ so òun ni new MD wa báyìí. Mo wá fẹ́ kí ẹ fọwọ́sowọ́pọ̀ kódà ju ti ìgbà tí mo wà ń bẹ̀ lọ. Gbogbo yín pátá ló máa dára fún yín o. Àmín. Pẹ̀lú mi sọ over to you. Thank you very much. Gẹ́gẹ́ bí dáàdì ti sọ ìwà nífẹ̀ẹ́ ká sí ní òrojú ìyá sọmọ lóore so màá fẹ́ ká ìjára mọ́ṣẹ́ dáadáa. Bíbélì sọ pé ìgbà tí àkókò Ọlọ́run ló wà and then ìgbà mìíràn ọ̀tun ohun yìí báyìí so mo lè gbàdúrà pé a sàn wá sí dáadáa. Thank you. Àwa náà dúpẹ́ pọ̀ ní ọwọ́ yín. Dáṣọ́lá ṣàpàdé tuntun wáyé o Ọlọ́run á jẹ́ kó rọ̀ wá lọ́rùn. Yóò rọ̀ wá lọ́rùn sí ogbó ló ń ṣẹ́pọ̀ fún rere ṣùgbọ́n o fún àwọn tó fẹ́ Olúwa ni. Lady Evangelist Dáṣọ́lá but ó rí pé ọ̀gá Hans ṣá. Kí wọ́n nìyẹn ní ṣe o. Wọ́n jẹ gan-an ojú mi bẹ́ lára ọ̀gá. Jọkẹ́ ṣé wọ́n mọ̀ pé bọ́ọ̀nì ege ni bọ́ pẹ̀lú mi ọmọ Ọlọ́run ni wọ́n ṣọ́ọ̀ṣì kan náà làjọ ń lọ kì í mọ̀ sọ ní kébékébé bíi ti yín ó jẹ́ máa lọ ta sí àgẹ̀rẹ̀ a jẹ́ pé òun fi iṣẹ́ rẹ̀ ṣeré nù. Kí la sọ lọ kí la sọ bọ̀ tó bá ṣàdùn ní pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni ṣé kò yẹ kí n show feelings mi ni. Gbogbo ètò ìṣe yìí ò pé o jẹ́ fàyè rẹ fún Jésù kó o sì gbàdúrà fún ìfẹ́ Ọlọ́run fún ayé rẹ. Ìfẹ́ Ọlọ́run ayé tí nífẹ̀ẹ́ Ọlọ́run fún ayé yìí ni. Sẹ́kítírì Jọkẹ́ ṣé kí n bọ́ sílẹ̀ ni àbí ká máa lọ síbi tá à ń lọ.
mo kúkú ráyè tí mo fẹ́ jọ mi lú ẹ. Ọjọ́ mẹ́ta. Ọjọ́ mẹ́ta ni sà. Ẹ pẹ̀lẹ́. Yes. Ibo lẹ bá preparation yín dé báyìí. Àtìgbà tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí chief pẹ̀lú tọmọ wọn tí kò sí ìgbà yẹn làwa ti lose hope tọ́ra àwọn náà wọ́n promise gbogbo owó tá a máa ná. I see, òótọ́ ni but ẹ nílò láti lose hope. In fact chief ti release owó yẹn fún mi. Nígbà wo nìyẹn sà? Ọjọ́ kejì ìṣẹ̀lẹ̀ ọmọ wọn ó ń ga ní chief ti kówó yẹn fún mi. Ó ga o irú ènìyàn bíi ti chief Bádéjọ sọ̀hún wọ́n lẹ́mìí ẹ̀sìn àti ìfífúnni kó ló wá túnbọ̀ máa ràn wọ́n lọ́wọ́. Àmín àmín. So ẹ lọ bọ́kú lọ ẹ lọ múra iṣẹ́ yẹn ò gbọ́dọ̀ jàgọ́. Okay sir. All right. sí ọmọ ẹnu lóru náà máa wọlé àfi bí ọ̀rọ̀ máa dánú burúkú. Doris, come back. Where are you coming from? Lost the party already. The morning time.
Doris ó lọ́rọ̀ gan ìrìn òsì ìrìn ránù ó dẹ̀ ti pọ̀jù lẹ́sẹ̀ tó bá lẹ̀ jẹ́ church program ni wàá máa complain. ẹ̀dùn ṣé ọlọ́run fẹjọ́ mi sùn yìí àbí kí ló dé lọ ṣé èmi ni mo kó balẹ̀ ọ̀dà mi ṣẹ̀fẹ̀ pé ẹ ti rùn lé. èmi bẹ́ẹ̀ èmi ni mò ń rún àbí wọ́n la yé ẹ̀rùn sí o jẹ́ tètè fáyé ẹ̀ fún Jésù kó tó di kó máa late. ẹ wò ẹ ti kó ẹ rí lórí ìta. èmi ni mo kó. Mọ́mí! 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 Kí ló ṣẹlẹ̀ pẹ̀lú mi? ìyá àbúrò ṣé bí wàá tiẹ̀ kọ́kọ́ béèrè tọmọ ẹ̀ sí ó ga lára ẹ̀ pẹ̀lú mi kí ló ṣẹlẹ̀. Dadi ẹ wo time tí Doris ṣẹ̀ṣẹ̀ wọlé bọ̀ ó dẹ̀ ti gbọ́dọ̀ all the time party ìyẹn ni mo bá sọ tó ṣẹlẹ̀ yẹn yẹn sí mi. ìyá àbúrò ṣe bí ẹ ti gbọ́ tí wọ́n lọ́mọ yín ṣe Yorùbá bọ̀ wọ́n ní ìjàkùmọ̀ òkè rìn dé ọ̀sán ẹni a bá bí ire kan ìrìn ó jẹ́ bọ́mọ ẹ̀ sọ̀rọ̀. ṣebí yóò lè ṣàlàyé fún ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ àbí ṣé gbogbo wọn ní sùn wọn kọrí sí ìkan náà ni kó fún ọmọ sílẹ̀ kó jẹ́ kó jẹ́ orí ẹ̀ o. Dadi ṣẹ́gbọ́n kan tí wọ́n ń sọ ṣẹ́gbọ́n kan ẹ̀yìn yóò lẹ́ fà ayé rẹ̀ jẹ́. honestly ẹ̀yìn yóò lẹ́ fà ayé ọmọ yìí jẹ́ honestly. pẹ̀lú mi fi wọ́n sílẹ̀ ó jọ máa tó wọn tì wọ́n máa tó yín tì. Èdìrẹ́ o. Èdì ni àbí àfọwọ́fà. Gbogbo ẹ̀dá tó bá ń bọ́ lọ́rùn tayò tó ń dọwọ́ kúdúrú ara rẹ̀ ló ń tàn jẹ. Nítorí ariwo lóde olùmọ̀ràn kan ní. Ẹ̀ṣẹ̀ kì í ṣàdédé ṣe lásán
bí ìlú bá sì ń sọ̀rọ̀ a máa yẹ ẹ̀ tó ń kọ̀ ọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́. àbájọ tí wọ́n fi máa ń sọ pé kò sẹ́ni ọ́ méde àyàn bí ẹni ó mú kọ̀ǹgọ́ ẹ̀ lọ́wọ́. bẹ́ẹ̀ ni ohun gbogbo tó ṣẹlẹ̀ pátápátá ló yẹ kí n bá àdéjọ. ǹjẹ́ n ò dọ́kọ̀délé dánimá báyìí? ikùn mi ń jẹ̀gẹ̀dẹ̀ ó ń rẹ̀dí àṣé n tó dùn á máa pa ni. ẹ gbọ́ ná etí wo ní bá ní gbọ́? àbí kí n tiẹ̀ lọ sọ fún pásítọ̀ ni? rárá o pẹ̀lú gbogbo ipò tí wọ́n á gbé mi sí nínú ìjọ mi ò gbọ́dọ̀. ẹ gbọ́ pẹ̀lú mi nìkan ló mọ̀ kú fún mi àmọ́ pẹ̀lú mi dúró dáadáa nínú ìgbàgbọ́ tiẹ̀. mo mọ̀ wípé nípa ìfẹ́ olùgbàlà kì yóò sí nǹkan. mo ti kọjá láyé àwọn ènìyàn tó lógo mo ti fojú rí ayé àwọn ènìyàn tó lógun àṣẹ ogun ìjẹkógo ayé ẹni ó dàgbà àwọn ẹni mímọ́ pẹ̀lú wọn jà wọ́n tiraka. má ṣe kú má ṣe kú iná ògo mi má ṣe kú má ṣe kú. rò má fojú mi sọ́nà tó bá ti láàrin bẹ́ẹ̀ ni kò kọ́ mi tó ti gbọ́ ọkọ mi. ìyá àbúrò ṣé just a week seminar tó máa ń lọ ní Port Harcourt ló ti yá ń fojú ẹ̀ sọ́nà. ẹ̀yin náà ṣe o. dé ọba dé ọba. ẹ sà. tó bá ti ń drop wọn ní airport kò wá pick ni mo jáde. ọkọ mi náà fojú mi sọ́nà ìwọ ò dẹ̀ sí géètì wọn àbí kí ló dé. Mama jẹ́ kó bọ́mọ mi lọ́wọ́ mama jẹ́ kí n di ìdàkúdà kò ní jẹ́ kógun ayé ó gbé mi lọ mama jẹ́ kó bọ́mọ mi lọ́wọ́ má ṣe jẹ́ kí n di ìdàkúdà
kò ní jẹ́ kógun ayé ó gbé mi lọ. Ìjà ogun, ìjà ogun lè. Orí ní yọ ni ògo lè wọ́ mi bá ò tara ṣe. Ìjà ogun lè. Arógóbògó jẹ́ ńlé ní kiri àdánimógo jọ̀wọ́ gbani. Ìjà ogun lè. Ọ̀gá ògo àtórí ẹni ṣe ìwọ ṣá látòní gbà má má jẹ́ kógun ayé ó gbé ni lọ. Ọ̀gá ògo àtórí ẹni ṣe ìwọ ṣá látòní gbà ó má ṣe jẹ́ kógun ayé kó gbé mi lọ. Ìjà ogun lè. Orí níyọ̀ ni ó lè wá mi bá ò tara ṣe. Ìjà ogun lè. Arógóbògó jẹ́ ńlẹ́ ní kiri àdánimógo jọ̀wọ́ ò gbani. Ìjà ogun lè. Mo ti kọjá láyé àwọn ènìyàn tó lógo. Mo ti fojú rí ayé àwọn ènìyàn tó lógun. Àṣẹ ogun ìjẹ́kógo ayé ẹni ó dàgbà. Àwọn ẹni mímọ́ pẹ̀lú wọn ń jà wọ́n ń tiraka. Má ṣe kú, iná ògo mi. Má ṣe kú, ògo àbáwáyé. Má ṣe kú, iná ògo mi. Má ṣe kú, ògo àbáwáyé. Tolúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti àwọn tó tẹ̀dó síbẹ̀, àwọn tó tẹ̀dó sáyé nípaná ògo, àwọn tó tẹ̀dó ní gbógun ìjà ogun. Iná ògo má ṣe kú, iná ògo mi. Má ṣe kú, ògo àbáwáyé. Ògo má ṣe kú, iná ògo mi. Má ṣe kú, ògo àbáwáyé. Iná ògo má ṣe kú, iná ògo mi. Má ṣe kú, ògo àbáwáyé. Hello? Yes? Kí ló ṣẹlẹ̀? Okay. Wá sílẹ̀ fún mi jọ. Mo ti kọjá láyé àwọn ènìyàn tó lógo. Mo ti fojú rí ayé àwọn ènìyàn tó lógun. Àṣẹ ogun ìjẹ́kógo ayé ẹni ó dàgbà. Àwọn ẹni mímọ́ pẹ̀lú wọn ń jà wọ́n ń tiraka. Má ṣe kú, iná ògo mi. Má ṣe kú, ògo àbáwáyé. Má ṣe kú, iná ògo mi. Má ṣe kú, ògo àbáwáyé. Tolúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀. Bàbá. Ayé àti Bàbá. tó tẹ̀dó síbẹ̀. Àwọn tó tẹ̀dó sáyé. Ṣé Chief Bádéjọ kọ́ nìyẹn ni? Bẹ́ẹ̀ ni àwọn náà ni. Ẹ sọ fún wọn pé mo wà nílé ni.
mo sọ fún wọn bí wọ́n ti wọlé ni aago wọn dún bí aago wọn ṣe dún tí wọ́n sọ̀rọ̀ tán ni wọ́n tún padà jáde. ok kò sí ìyọnu máa pè wọ́n lórí sẹ́ẹ̀tì ẹ lọ́ọ́ máa ṣiṣẹ́ yín. What now? Eh? What for? What? Daddy! No, don't! Daddy, don't! Daddy! Don't! Daddy, don't! Ìjà ogun lé. Orí ní yọ ní ògo lè wọ́ mi bá ò tara ṣe. Ìjà ogun lé. Mogo jẹ́ ńlé ní kiri àdáni mogo jọ̀wọ́ gbani. Ìjà ogun. Pastor, Ìjà ogun lé. kẹwàá yìí mi lóde. Àṣé ẹni ọmọ sí lójú. Mo sùn, mo sì sọ ti ara mi. Àṣẹ ogun ìjẹ́kógo ayé ni ó dàgbà. Chief, ẹ má torí n tó ń ṣẹlẹ̀ yìí kẹ́ ẹ sí ọ̀rọ̀ sọ síra yín o. Ṣé rí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ pátápátá ó yí Ọlọ́run o. Pastor, Ọlọ́run nìkan kọ́ ló yé. Ó yé mi náà, ó yé mi. Mo fọwọ́ ara mi ṣera mi. Bíi ti báwo? Nígbà tí nǹkan ò lọ déédéé, a gbàdúrà tó dàbí ẹni pé àdúrà ò gbà. Ni mo fi wọ́gbọ́n dá sí i.
tí ó sọ pé ó máa fún mi. Sẹ́rí bàbá, nígbà tí a parí èmi àti ọmọ tàjọ lájọṣepọ̀, mo mú kíní tẹ fún mi níbi tí mo tọ́jú ẹ̀ sí ní abẹ́ bẹ́ẹ̀dì, tọ́jú ẹ̀ sápò. Sẹ́rí nígbà tí ilé òfin mọ́, ìgbà tẹ́ gbé fún mi yìí, tí mo rí nínú rẹ̀, ó bà mí lẹ́rù gan. Èmi ẹlẹ́jọ́ ọ̀kà ni èmi ò gírí àlàpà tí dúró tìkára n ò ṣe tì rí ìwọ ọmọ wípé bẹ́ẹ̀ kí ọmọ ẹranko ọ̀bá bàjẹ́ tọ́mọ èèyàn ò lè dùn wò ó orí tiẹ̀ ti sọ rinu bọ́ bá dọ̀la wá gbàṣẹ́ rẹ̀. Bàbá ṣé nǹkan kan ọ̀sán lè ṣe níkẹ́? Ìwọ sì ní jẹ́ níkẹ́. Àní ọmọ tí èmi àti ẹjọ́ àjọṣepọ̀. Wo mẹ́wàá ó ṣe ilé ọ̀nà ò lè má bàa lókè ìpẹ́. Bàbá sọ fún mi báwọn. I'm a Christian. Báwo ni mo ṣe máa lókun èèyàn lọ́rùn? Yìí ti bẹ́ẹ̀ wọ àwúre lẹ́sọ̀ pé fẹ́ ṣe fún mi. Àwúre náà ni wo tí n bá ti pèrò yòókù wọn ogun mọ́sẹ̀ dúdú èyún lèmi ò fún wọ́tọ́ lọ máa fi wẹ̀ wo lówó bá dé àwa máa náwó lọ lókù. Bàbá ṣé nǹkan kan ọ̀sán ní í ṣe mí? Nǹkan ò ní ọ̀sẹ̀ àwọn kan jẹ́ wípé nǹkan ọmọkùnrin rẹ kò lè lọ́mọ mọ́. Bàbá sì ní nǹkan ò ní ṣe mí. Níbo ló ti lọ́mọ mẹ́ta lẹ̀ tẹ́lẹ̀? Èèyàn náà tó. Bàbá bàbá wo èmi ò ráyè àròyé o yóò máa lọ tọ́ ọ bá di lọ́la kọ́ wá gbàṣẹ́ rẹ̀. Unbelievable. Chief, ṣé pé ẹ̀sùn ògùn owó ni? Pásítọ̀, n ò mọ̀ pé bó ti máa rí rèé.
ẹ wáyé mi lóde níṣẹ́ ni mo rò pé tí mo bá ti ń fowó sílẹ̀ fúnṣẹ́ Olúwa kò ní sí yọnu. èèyàn mẹ́ta ń dúró méjì méjì bẹ́ẹ̀ kò sí ẹnìkan tó lè tu Ọlọ́run lójú. Ọlọ́run kọ́kọ́ gba Ébẹ́lì kó tó di pọ́gbọ́rẹ́ rẹ̀. Ẹ̀gbọ́n tí Bíbélì wí ni ìwé Pétérù kejì orí kìíní ẹsẹ̀ kẹta tí ẹ sí ẹsẹ̀ karùn-ún. Ó ní bí agbára rẹ̀ bí Ọlọ́run ti fi fún wa ní ohun gbogbo tí í ṣe ti ìyè àti ti ìwà bí Ọlọ́run nípa ẹ̀mẹ́ ẹni tí ó pè wá nípa ògo àti ọlá ńlá rẹ̀ nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀ tí ó sì ṣe iyebíye fún wa pé nípa ìwọ̀nyí ni kí ẹ̀yin kí ó lè di alábàápín nínú ìwà Ọlọ́run nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ̀ẹ́ àti nítorí èyí náà pàápàá ẹ máa ṣe àìsinmi gbogbo ẹ fi ìwà rere kún ìgbàgbọ́ àti ìmọ̀ kún ìwà rere. Chief, ẹ fi ìgbàgbọ́ lẹ̀ ìwà rere lẹ̀ ń lépa. Ìgbàgbọ́ ojú lásán lẹ̀ ń ṣe ìgbàgbọ́ asán tí ò jẹ́ ìtẹ́wọ́gbà. Pastor, kò sí àṣedànù. Mo dáràn o. Bá Chifu. Bẹ́ẹ̀ni torí pé Chifu ló yọjú sí ogun tí kìí ṣe tirẹ̀ lójú orí ìjà ogun torí ìwé Róòmù orí ìkẹjọ ẹsẹ̀ kẹtàdínlógún ó ní bí àwa bá jí ọmọ ǹjẹ́ àjogún ni àwa àjogún Ọlọ́run pẹ̀lú Kristi ó ní pé bí àbó bá ṣe pé àwa bá jìyà a ó ṣe wá lógo pẹ̀lú rẹ̀ àbàdo tí o kọ́ ní ká kọ́ máa wá ìjọba Ọlọ́run àti òwúrò rẹ̀ pé ìjọba kò wá. Ìjà ogun. Pásítọ̀, nǹkan kan sì tó tójú sú mi ní ọ̀rọ̀ yìí o. Kò yẹ kéde èṣù lágbára lórí pẹ̀lú mi nítorí pé ó dúró nínú ìgbàgbọ́ dáadáa. Òtítọ́ ni ṣùgbọ́n orí asúgbó kò ní jẹ́ kọ́lọ́kùn òye bẹ́ẹ̀ sì ni ègún kàkí wá láì nídìí gbógbèrè ọ̀gbá sì lànà aláǹgbá ò lè wọ bẹ́ẹ̀. Àwọn ìbéèrè ló ń jà gbòdù lọ́kàn oníwàásù wọn ká ṣe rí i tó jù. Hello, Dashola. Báwo ni? Wo àgbà tí mo mú kùnú mi ṣe o. Èmi àti pẹ̀lú mi jọ sùn mọ́júmọ́ léde. In fact, mo gbádùn ẹ̀ gan-an. Ó yà ẹ́ lẹ́nu. Ó jẹ́ kó yà ẹ́ lẹ́nu ọ̀rẹ́. Ó jẹ́ ìtẹ̀fọ́gbọ́kú gbàgbọ́ ẹ̀ kó tó lè sọ̀rẹ́. Jádàlú jọ ọ̀dẹ̀. Indida kuda.
ẹ sì sí ìwé Róòmù orí 9 ẹ̀ka láti ẹsẹ̀ 21 sí 25. Ǹjẹ́ kí ni àwa wá wí sí nǹkan wọ̀nyí? Bí Ọlọ́run bá wà fún wa, ta ni yóò kọjú ìjà sí wa? Ẹni tí kò dá ọmọ òun fúnra rẹ̀ sí, ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa, yóò àti ṣe tí kì yóò fún wa ní ohun gbogbo pẹ̀lú rẹ̀ lọ́fẹ̀ẹ́. Ta ni yóò ka ohunkóhun sí ọrùn àwọn àyànfẹ́ Ọlọ́run? A máa ṣe Ọlọ́run tí ń dáre. Ta ni ẹni tí ń dẹ̀bi? A máa ṣe Kristi Jésù tí ó kú. Kí a ṣàkùkù wípé tí a ti jí dìde kúrò nínú òkú, ẹni tí ó sì wà ní ọwọ́ ọ̀tún Ọlọ́run tó sì bẹ̀bẹ̀ fún wa. Ta ni ó yà wá kúrò nínú ìfẹ́ Kristi? Ìpọ́njú ni, tàbí wàhálà, tàbí inúnibíni, tàbí ìyàn, tàbí ìhòhò, tàbí ewu, tàbí idà. My brother, bí a bá wà nínú Ọlọ́run, ta ni yóò dojú ìjà kọ wá? Ṣùgbọ́n kíkúrò nínú ìfẹ́ Ọlọ́run, ikú ni, kódà àkúfà ní pẹ̀lú. Nítorí ẹlẹ́ṣẹ̀ ti ní ogun tirẹ̀ náà lọ́dọ̀ Sátánì, nítorí pé ikú ni èrè ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n àyànfẹ́, ìwé Fílípì orí 1 ẹsẹ̀ 6, ó ní èyí sá dá mi lójú pé ẹni tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere nínú yín yóò ṣàṣepé rẹ̀ ti dọjọ́ Jésù Olúwa. Àwọn ẹ̀gbọ́n Jósẹ́fù wọ́n tà sílé Pọ́tífárì, láti ilé Pọ́tífárì ó dọ̀gbẹ́ wọn. Nípa ìpamọ́ra àti ìfàyàrán rẹ̀ látọ̀gbẹ́ wọn dé ipò àṣẹ. Nípa ìpamọ́ra yìí kan náà ni Dáníẹ́lì ló ṣe kọ̀ láti má fún oúnjẹ àdúgbò ní ọba bá ara rẹ̀ jẹ́. Kìkìdá kí o ní ìpamọ́ra àti ìfàyàrán. Mo ti kọjá láyé àwọn ènìyàn tó lógo. Mo ti fojú rí ayé àwọn ènìyàn tó lógun. Àṣé òkú ìjẹ́ kógo ayé ẹni ó dàgbà. Olúwa, àwọn ẹni mímọ́ pẹ̀lú wọn jà wọ́n tiraka. Má ṣe kú. Ẹ ṣàánú fún mi Olúwa. Mo mọ̀ pé mo ti tà sí àgẹ̀rẹ̀. Ṣùgbọ́n ẹ fàánú gbà mí. Olúwa ẹ ràn mí lọ́wọ́. Bàbá ń fẹ́ sọ nípa mi nù. Ràn mí lọ́wọ́. Kí n má ṣe sọ ilé pa mi nù. Kí n má ṣe sọ ibi tí mo ń lọ́nà. Mo ti kọjá láyé àwọn ènìyàn tó lógo. Mo ti fojú rí ayé àwọn ènìyàn tó lógun. Àṣé ogun ìjẹ́kógo ayé ẹni ó dàgbà. Àwọn ẹni mímọ́ pẹ̀lú wọn jà wọ́n tiraka. Má ṣe kú, má ṣe kú, iná ògo mi. Má ṣe kú, má ṣe kú, ògo àbáwáyé, ògo àbáwáyé. Má ṣe kú, má ṣe kú, iná ògo mi. Má ṣe kú, ògo àbáwáyé. Tolúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti àwọn tó tẹ̀dó síbẹ̀. Àwọn tó tẹ̀dó sáyé nípaná ògùn. Àwọn tó tẹ̀dó ní gbógun ìjà ogun. Iná ògo má ṣe kú, má ṣe kú, má ṣe kú. Iná ògo mi. Má ṣe kú, má ṣe kú. Ògo àbáwáyé. Ògo má ṣe kú, má ṣe kú. Iná ògo mi. Má ṣe kú, má ṣe kú. Ògo àbáwáyé.
ṣe kú, má ṣe kú, má ṣe kú, iná oko mi, má ṣe kú, má ṣe kú, ògo àbáwáyé, ògo má ṣe kú, má ṣe kú, iná oko mi, má ṣe kú, má ṣe kú, ògo àbáwáyé, iná oko má ṣe kú, má ṣe kú, má ṣe kú, iná oko mi, má ṣe kú, má ṣe kú. Máṣekú, ògo àbáwáyé. Iná ògo máṣekú, 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 iná ògo mi. Máṣekú, máṣekú, ògo àbáwáyé. Ògo máṣekú, máṣekú, iná ògo mi. Máṣekú, máṣekú, iná ògo mi. Máṣekú, máṣekú, ògo àbáwáyé. Ògo àbáwáyé. Máṣekú. Máṣekú, iná oko mi. Máṣekú, ògo àbáwáyé. T'Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti àwọn tó tẹ̀dó síbẹ̀, àwọn tó tẹ̀dó sáyé nípaná ògùn, àwọn tó tẹ̀dó ní gbógun ìjà ogun. Iná ògo máṣekú.